alákọ̀ọ́kọ́ àrólé baba 1010 gbogbo ọ̀rọ̀ tó sọ lórí MC Oluomo kò yẹ kó o sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire bẹ́ẹ̀ ni Àbọ̀lọ́rẹ́ Legacy gbogbo ọ̀rọ̀ tó sọ lórí Ìgbòho kò yẹ kó o sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ rí i pé mo mọ̀gò torí mi ìfẹ́ wojú ṣe àwọn èèyàn láti sọ̀rọ̀. mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé mo kí gbogbo ẹ̀yin ọmọ olóyè mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnlú. mo kí àwọn ìjọba wa mo kí àwọn tó ń darí ìlú náà torí mi ò lólódì kankan mo fàsìkò yìí kí gbogbo àwọn ọba wa mo kí àwọn gọ́vnà wa náà mo kí àwọn president wa mo kí àwọn chairman mo kí àwọn house of representatives mo káwọn tọ́lọ́ ń gbélé ayé lọ́wọ́ ọlọ́run á jẹ́ kó dáa o àmọ́ èrè tó bá tọ́ ọlọ́run á pín fún oníkálukú ẹ jọ̀ọ́ bí ṣe ń sọ̀rọ̀ yìí mi ò fi bò ẹ bá mi táàgì Legacy Àbọ̀lọ́rẹ́ ẹni tẹ́ ẹ bá ní pèjì ẹ sẹ́ǹdẹ̀ sí wọn bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ bá mi táàgì àrólé baba 1010 bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ bá mi táàgì brọ́dà mi Olúọmọ ó pọ́sibù kó máa wò ó pọ́sibù kí brọ́dà mi olóyè Adéyẹmọ Sunday Igboho náà kó máa wò ó ẹ wá bá mi táàgì àbúrò mi kan nínú Washington dájọ wàyí Ọ̀kanlọ́mọ Alimi Ọmọkòwé ẹ tún wá bá mi táàgì Ọbàtálá ẹ wá bá mi táàgì àwọn tó bá yẹ kẹ́ ẹ táàgì mi ò ní fi bẹ́ẹ̀ ka comment torí mo fẹ́ ṣe kínní ní pápápá ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run unity la fẹ́ nílẹ̀ kóòtù òjíire unity ìfọwọ́sowọ́pọ̀ ọmọ Yorùbá òun la fẹ́ a fẹ́ èpè a fẹ́ ìbàjẹ́ a fẹ́ kí ẹ máa búyàn ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi láti rí ẹni tí mo mọ̀ pé mi àti ẹjọ́ wà nínú ìjà agbára yìí ibẹ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ bá mi táàgì àrólé baba 1010 tẹ bá ti kọ́ ẹ rí àrólé baba 1010 àbúrò mi ni bẹ́ẹ̀ ni ẹ bá mi táàgì Legacy Àbọ̀lọ́rẹ́ tó jẹ́ àwọn boys Olúọmọ ẹ wá bá mi táàgì Ọ̀kanlọ́mọ Alimi àbúrò mi kò wé àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ o Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ number 1 àrólé baba 1010 ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ń sọ̀rọ̀ ebú o àmọ́ wọ́n tó o bá jẹ́ ọkùnrin tó wá tún wá jẹ́ obìnrin tó jẹ́ ni tí wọ́n kọ́ ń lé ẹ̀sùn oorun mẹ́ta tí ọkùnrin sùn kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́rọ̀ ẹnu mi. alákọ̀ọ́kọ́ àrólé baba 1010 gbogbo ọ̀rọ̀ tó sọ lórí MC Oluomo kò yẹ kó o sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire bẹ́ẹ̀ ni Àbọ̀lọ́rẹ́ Legacy gbogbo ọ̀rọ̀ tó sọ lórí Ìgbòho kò yẹ kó o sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire Alimi Ọ̀kanlọ́mọ brọ́dà mi kò yẹ kó o sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ lórí brọ́dà mi CSI ọ̀rọ̀ burúkú lẹ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀yin gangan ni mo fẹ́ ṣe ṣóò fún lẹ́nìí mo dẹ̀ fẹ́ kí ẹ bá mi táàgì wọn mo fẹ́ kẹ́ ṣí ẹ̀ káwọn èèyàn lè gbọ́ ọ̀rọ̀ nítorí bá a ṣe ń ba lọ yìí ẹ ti ń lékún síra yín o èmi ò dẹ̀ fẹ́ kó ẹnì kankan nínú wa Yorùbá ní ìjà ló dé lórí dòwe tíjà bá ti dé oní àjọ dòwe màá kó ọ̀rọ̀ yẹn pọ̀ màá bẹ̀rẹ̀ látòrí àrólé baba 1010 àrólé baba 1010 èmi ò fẹ́ kó o máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mọ́ brọ́dà mi jọ́ torí Ọlọ́run mú ẹnu kúrò lórí ọ̀rọ̀ MC Oluomo bẹ́ẹ̀ ni màá dẹ̀ máa sọ àwọn ọ̀dí díẹ̀díẹ̀ tó máa fi mẹ́nu kúrò ṣé ní gbogbo wa bá a ṣe máa ń sọ̀rọ̀ tá a máa ń fi ọ̀rọ̀ táàgì oníkálukú ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà ó ní mo ṣe fẹ́ ṣe kinní yìí
oríṣiríṣi àwọn àràbùtà máa ń rà ṣe ti gbàgbé pé internet will never forget àwọn àràbùtà ń rà tẹ́ fi ń búyàn àwọn nǹkan tí gbogbo wa ń tàgì mọ́yàn lọ́rùn ìtorí ẹni màá ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan mi ní wọnú nǹkan kí bọ́ sínú kan tí bá ti ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan tán màá wá pa gbogbo ẹ̀ pọ̀ Àrólé baba 1010 mo fi ara balẹ̀ gbọ́ fídíò yẹn bad kò dáa tá a bá rò tọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ MC Oluomo ò mọ ẹ rí náà mi ìròpó rí ẹ rí mi ìròpẹ́ pàdé rí èmi ò ní ìdí owó kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ anybody o mi ò dẹ̀ wá mi ìwà fẹ́ẹ̀mù lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni níbi tí mo bá dé yìí owó lówó ti tiẹ̀ sápò tiẹ̀ mo ní tèmi ó dẹ̀ pè mí àmọ́ Àrólé baba 1010 brother mi nínú Yorùbá nation tí àwọn ọmọ wa bá lọ ṣe rálì tó bá pa wọn ẹ má jẹ́ ká máa táàgì nǹkan lórí àwọn ọmọ onímọ́tò mọ́ kò dáa èmi náà ti ṣọ̀gá onímọ́tò rí lóòótọ́ Yorùbá ní èèyàn burúkú ẹni re oní àbùkù máa ń wá ẹni tó bá ti jẹ́yàn gidi oní àbùkù máa ń wá nítorí nǹkan tí mò ń ṣe yìí mi ò ní ṣe débi pé màá ṣe mi ní ṣe débi pé mo fẹ́ fún àwọn èèyàn láyè láti pè no phone call mi fẹ́ phone call ẹ kàn ṣí akínní yìí ẹ ṣí àìkó kan oníkálukú wọn lọ́wọ́ nǹkan tẹ́lẹ̀ fi ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí nìyẹn because mo fẹ́ kàn gbọ́ ọ̀rọ̀ yìí kàn farabalẹ̀ kàn gbọ́ Àrólé baba 1010 ọ̀rọ̀ yẹn burú gbà ó burú gan lẹ́yìn tó sọ̀rọ̀ tán o tún wá ń ṣépè fún Olúọmọ ọ̀gbẹ́ni yóò ṣe anybody nínú wa náà kò bú anybody nínú wa ẹ ṣe jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹ fi oníkálukú sílẹ̀ wọ́n ń ṣe òṣèlú tiwọn kò yẹ kó dìjà à ń ṣe Yorùbá nation kò yẹ kó dìjà èmi tí mò ń sọ̀rọ̀ yóò ní rísì tí mo fi ń gbé gbogbo àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ ẹ rí i pé lọ́dún yìí ẹ rí i pé ọ̀rọ̀ mi yàtọ̀ sí ti tẹ́lẹ̀ èmi ò rẹ́dì láti máa bá wọn pariwo mò ń bọ̀ lórí àràbùtọ́ rà fún mi àràbùtọ́ bàtà lára fún mi mò ń bọ̀ ẹ mọ̀ pé mi ìfúnlẹ́sìn gbà yẹn bọ̀ máa sọ́ńbì à nídìí ẹ̀ unity la fẹ́ nílẹ̀ Yorùbá ìjọ ẹ má balẹ̀ kóòtù òjìrì jẹ́ fún wa àwọn ọmọ Yorùbá la wá ń bára wa jà láìla ìlàlá o Muhammadu ṣé ń gbọ́ mi dáadáa àwọn ọmọ Yorùbá la wá ń bára wa jà àwọn ọmọ kóòtù òjìrì gangan àwa la wá ń bára wa jà àwa la aládé gún àwa náà láládé ògún brọ́dà mi Àrólé baba 1010 tó o bá gbọ́ ọ̀rọ̀ yìí tí nǹkan kan ò bá yí ẹ ń bẹ̀ jọ́ torí Ọlọ́run mi ò fẹ́ kó fi ṣèbínú o mi ò dẹ̀ fẹ́ kó jáde kó ṣe ṣóò fún mi wọ́n á ní kò tán di wọn pè mí aláàjì nǹkan tí mo rí rèé mi ò ní pè ẹ́ tó ti bá pè ẹ́ mi ò ní pè ẹ́ kí n pe Legacy kí n pe Ọ̀kanlọ́mọ bọ̀tí bá sọ́ńbì gbogbo yá pìkì àárín yín kò yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn o ní MC Olúọmọ òun ló ní kọ́ lọ pààyàn kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yẹ jẹ́ mélòó ta ni wọ́n ti pa lójú wa tí gbogbo wọn bá ń ṣe nǹkan ẹ fi oníkálukú lẹ̀ tó bá yẹ pé ó ń ṣe búburú Ọlọ́run á fi búburú yẹn á fi san oore tó dáa fún lídà kejì náà tó bá yẹ kó ṣe búburú tó ń ṣe rere fún àwọn èèyàn tó fi ń support àwọn èèyàn Ọlọ́run á tún ṣe rere fún òun náà ní ìdàkejì ẹ wò ó gbogbo ọtá bá ti ń ṣe nǹkan ẹ jẹ́ ká máa rántí ọjọ́ sàárè wa ẹ jẹ́ ká rántí ọjọ́ sàárè wa unity lèmi fẹ́ ń bì gbogbo ẹ̀ tẹ́ bá wọlé ọ̀nà mẹ́ta ni mò ń lọ ọ̀nà mẹ́rin màá gé pépèpé ni ẹ lè kọ́ọ̀tù tó oníkálukú kẹ fún torí mi ní fòsí kan Àrólé baba 1010 kò dáa kí ló dé kí ló fa èpè lórí pé a fẹ́ ṣe Yorùbá nation kò yẹ kó rí bẹ́ẹ̀ brọ́dà mi ẹ jẹ́ ká ṣe ṣó yìí kí àwọn èèyàn dúró ti wà ìpè yẹn pọ̀ mo pa ni mo tẹ́ pa ni ẹ̀yẹ jẹ́ àfi gbogbo ẹ̀ sọ́lọ̀ ńlọ́wọ́ ẹni tó máa ṣe lórí Nàìjíríà mọ́ yẹn sọ yìí a mọ̀ Ọlọ́run mọ̀ ẹlòmíì ìgò ẹnu wa ti mọ̀ tó bá jẹ́ Yorùbá nation máa ṣẹlẹ̀ ni a máa mọ̀ tí ò bá ní ṣẹlẹ̀ a máa mọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ máa gbàdúrà right now ni pé kógun má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ti kó ìbọn káàkiri gbogbo àdúgbò àwọn Fúlàní ti round wa up Àrólé baba 1010 mo fi Ọlọ́run bẹ̀ mo fi gbogbo nǹkan tó bá wá láyé ẹ mo fi bẹ̀ kí ló dé ṣé o wà ń bẹ nígbà tó Olúọmọ pè wọ́n
pé kán lọ pààyàn torí wọ́n pọ̀ ọmọ ní rálì gbogbo aládẹ̀ mọ̀ pé ọlọ́pàá ló pa wọ́n ṣé ọlọ́pàá àti àwọn ọmọ onímọ́tò ṣé ọ̀rọ̀ wọn ò yàtọ̀ ọlọ́pàá kò ń fẹ́ rọ ọmọ onímọ́tò gan hẹ́ẹ̀tì ọlọ́pàá tó o bá mọ̀ mo èmi fúnra mi bí ṣe wà ìdánfó méjì ni mo control when I was young òkú náà parọ́ mọ́ àwọn èèyàn mọ̀ tí mo ní fúnra tí mo fowó mi rà ọmọ ọdún mélòó ni mí nígbà náà nítorí iṣẹ́ tí mo ń ṣe mò ń rówó ń bẹ̀ mi ò jalè mi ò gbébọn mi ò fàdíyà náà mo ní dánfó méjì fúnra rẹ̀ mo dẹ̀ ní Mazda 626 kékeré nígbà yẹn tí mò ń wà tí mo fi ṣe private car mi dánfó mi dẹ̀ ń pawó láyé 1,500 kẹ́lẹ́ mọ̀ pé ìdọ́ǹtè táwa bá ń sọ̀rọ̀ ọmọ ògbóró lèmi o èmi ò sọmọ báàrí àjàgbà o ọmọ báàrí àtọrọ là wa tó ti yé yín ẹ ṣe nǹkan tó máa jẹ́ pé ìlú máa dùn ẹ ṣe nǹkan tí ò ní fa wàhálà ó ní láti máa ṣépè fún Olúọmọ just because nítorí pé wọ́n pààyàn gbogbo wa ló dùn pé wọ́n pààyàn àmẹ́ni tí kú kàn ṣebí ìyá wa kan tó jẹ́ lára Yorùbá nation wa ìyá Miss Taiwo ọba olùfẹ́ àbí kí náà pé wúmà yẹn ṣe wúmà yẹn jí ó sọ̀rọ̀ oúnjẹ ta ó di àná wúmà yóò jí mọ́ ẹ̀ ṣe fi yẹn kọ́gbọ́n ó wà lórí live ní ìjẹta wúmà yẹn bá àwọn èèyàn sọ̀rọ̀ níjẹta lára Yorùbá nation wúmà wa ni everybody ló mọ Miss Taiwo yẹn kò sẹ́ni tí ò mọ̀ wúmà yìí ṣe live ó sì tún bá àwọn èèyàn sọ̀rọ̀ ó di àárọ̀ àná kò jí àbánakọ́ ní 22 ni wúmà yóò jí mọ́ ẹ̀ ṣe ròyìn ṣẹ́rí gbogbo tó ní kálukú wa bá ṣe a máa bá o alóore bàbá tẹ́ǹtẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ò dáa ọ̀rọ̀ tó sọ yẹn pọ̀ jù ebú tó bú yẹn ò dáa kí ló dé ṣe bẹ́ẹ̀ tí o bá rí tó pààyàn lójú ẹ̀ lè máa ní lágbájá ni ẹ má jẹ́ ká máa name tag èèyàn kó dá ẹ̀yàn ọmọ Yorùbá ẹ jẹ́ ká stop ẹ̀ ìtìtì ẹ lọ yes ẹ bá mi kọ́ọ̀tì ibẹ̀ yẹn gbogbo ẹ̀yin blogger ẹ kọ́ọ̀tì ẹ̀ tẹ bá lè fẹ́ gbé gbogbo ẹ̀ mo fún yín láyè láti gbé bẹ́ẹ̀ ni bọ̀ ẹ má kọ nọ́nsẹ̀nsì lórí kinní mi o tó bá kọ nọ́nsẹ̀nsì Aare Almaroof advice ẹ wá lè forúkọ wọn sí èmi ò rówó bẹ́ẹ̀ ẹ̀yin lè máa rówó yín lọ Ọlọ́run ti lé mi máa ṣiṣẹ́ jẹun fún yín ni àmọ́ wàá kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni tó ti yé yín ẹ jẹ́ kó rí yín pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nídìí gbogbo nọ́nsẹ̀nsì ìyẹn fún àrólé mo wá bọ́ sórí àbọ̀lọ́rẹ́ legacy wà látẹ̀lẹ̀ súnmọ́bí láìláṣílá ọjọ́ tèmi àti ẹ ti jọ ní ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ náà ó ta kò mí gbà náà nítorí mo sọ̀rọ̀ kan èmi fúnra mi mo bọ́ta ọlọ́ọ̀bà ogun tá à ń wí nìyí o Sake Kamoru átìsì yẹn òun ló pè mí aago ẹ̀ wà lọ́wọ́ mi ó bá mi sọ̀rọ̀ mo bọ́ta brọ́dà mi pè mí LMC ọmọ alákìjà ó pè mí aláàjì kò rí bẹ́ẹ̀ àwọn kan náà tún pè mí mo dẹ̀ bọ́ta mi ò kúkú bólú ọmọ mo kàn fi ṣàkàwé ni mo dẹ̀ apologize ìgbà tí mo apologize tán wọ́n tún bú mi ẹjọ́ tó lọ kí la fẹ́ fi tọmọ Yorùbá lọ́rùn ẹ bá mi share kíní ẹ love ẹ like ẹ share tẹ́ ẹ bá fẹ́ gbọ́rọ̀ ẹ jẹ́ kí n pa ẹ like ẹ share ẹ love ẹ like ẹ share ẹ like ẹ share ẹ eléyìí ò ń sọ̀rọ̀ saga eléyìí ò ń sọ̀rọ̀ èpè ẹni ẹyọ kan ni mo sì sọ ó kù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ fẹ́ gé pépèpé ni ẹ bá mi love kẹ́ share ẹ share sí àwọn péjì káwọn èèyàn gbọ́ nǹkan tó ń lọ unity is what we want ẹ kó sì lọ àfẹ́wèrè ẹjọ́ tó lọ lọ́n ẹ kó sì lọ àfẹ́ nonsense gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe òṣì lórí kínní ẹ stop ẹ̀ èébú kọ́ òṣì lèmi ló pa ń ṣe tó bá di pé mò ń takù lágbájá èmi náà takù tàmọ̀dù máa wá sọ bí tọ̀rọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì legacy àbọ̀lọ́rẹ́ brother mi God bless you mo kí ẹ o mo kí ẹ mo yẹn legacy ẹ bá jẹ́ ká wáwọ́ kò sí ẹni tó rán anybody níṣẹ́ nínú yín o àti àbọ̀lọ́rẹ́ àmì àti àrólé bàbá tẹ́ntẹ́n àti legacy Ìgbòho àti Olúọmọ òun rẹ́nì kankan ṣe why are we doing this legacy wọn náà ti sọ̀rọ̀ púpọ̀ jù lóòótọ́ ò tiẹ̀ ṣépè dàbí alára ó sọ̀rọ̀ púpọ̀ o téèyàn bá jọ wà tẹ́lẹ̀ téèyàn bá mọra èèyàn téèyàn bá máa ṣeré ara èèyàn ó da ó pọ̀ jù ọ̀rọ̀ tó sọ yìí ò da ọ̀rọ̀ tó sọ yìí ò da legacy àbọ̀lọ̀ ẹ bá mi táàgì ẹ̀ kó gbọ́ mi ọ̀rọ̀ ebúkọ́ o bọ̀ mo bẹ̀yìn ẹjọ́ tó lọ ẹ jẹ́ ká stop ẹ jẹ́ kí kíní lọ ẹ jẹ́ àgbàgbé ẹ̀
tẹ́ bá mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ make sense ẹ gbàgbé kíní kẹ́ mẹ́nu kò lórí ẹ̀ wọ́n náà wò téèyàn bá ń ṣe live àbí téèyàn bá ń bínú èèyàn máa ń ṣe ọ̀rọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sọ mẹ́ tí ò dáa wọ́n náà wo déédéé tó ń pè nígbà tí ò ṣe pé ẹyẹ ní Ìgbòho oníwà ní kọ́ mú Ìgbòho sọ́wọ́ àbọ̀lọ́rẹ́ mo mú ẹ̀ náà wọ́n lè má mọ̀ mí o mo mú ẹ o tí ó ti yé tí tó bá tó wá mọ̀ mí àwọn tó mọ̀ mí tó mú ẹ wọ́n wà létí ẹ bẹ́ẹ̀ náà làrólé àwọn tó mọ̀ mí tó mọ̀ wà létí ẹ kí ló dé irú yẹn ò dáa bí ẹ pa ń wọra wá ńlẹ̀ ni wà ní kọ́ mú Ìgbòho ṣé Ìgbòho wa jẹ tata sọkọ tó jẹ wúrẹ́ ni tábàtẹ̀ wá ń sọ̀rọ̀ pé èèyàn máa ní kọ́ mú yàn o wá ní kò wá ṣèwọ àbọ̀lọ́ ló máa bọ́ta ṣe bọ́ ọmọ ògbóró ni ẹ àbọ̀lọ́ ẹjọ́ tó lọ mọ́ bẹ́yìn ni gbogbo yẹn kíní kan Ìgbòho tó lè dúró tì mí ni tí bá mu máa ṣe kíní kan Olúọmọ ò rán anybody inú yín iṣẹ́ náà Ìgbòho ò rán àlóore bàbá tẹ́ntẹ́ níṣẹ́ ẹ stop ẹ ẹjọ́ tó lọ ẹ lọ mú kíní ẹ stop ẹ jẹ́ ká ṣe campaign direct ẹ fi mí lẹ̀ kí n ṣe campaign Yorùbá nation mi ẹ nídìí láti tákù mi lórí ẹ ẹ̀yin tẹ́ ń tákù àwọn olóṣèlú orí yín ò pé wàláì ẹni tó dẹ̀ ń tákù Yorùbá nation orí ẹ̀ ò pé oníkálukú ń jà fún ààyè tiẹ̀ ní kí ló fa wàhálà ṣèbí ìlú Amẹ́ríkà la wà yìí ìlú òyìnbó níwọ náà wà Legacy ìlú òyìnbó làrólé wà ṣé bílù tí wàá ṣe nílò eré yẹn ẹjẹ́ àjọ sọ fúnra wa náà Legacy èmi ò bó èbú o wàhálà tó bá bọ̀tà tó bá bú mi torí ọ̀rọ̀ mi ò pé tó bá bú mi ní sọ̀rọ̀ mo ti kọ́kọ́ fẹ́ ó dùn mí gbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ẹni tí máa ń pè ó ti wá dòkú ọ̀rọ̀ ó dùn mí Sàké ni máa ń pè gbogbo yín lẹ̀ ń fi rẹ́dẹ̀rẹ́dẹ́ ìwọ náà Legacy bóyá wà yìí láàrin èmi àti ẹ ọmọ ìgboro jọ ni wá àwa ti di bàbá ìgboro àwọn oṣù ọmọ ìgboro mọ́ àwa ti káwọ́ ń bẹ̀ a dẹ̀ maintain champion wa tọ́wọ́n boys bá rí mi wọ́n máa ka tán ni nítorí pé mo maintain champion mi ò ṣe jàgídíjàgan bàbá tuale ó sì yẹ kó wà nìyẹn gba respect yẹn lọ́wọ́ group àwọn ọmọ Ìgbòho gba respect yẹn lọ́wọ́ group àwọn ọmọ Olúọmọ gba respect yẹn lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó yẹ kó bá rí ẹ báyìí wọ́n ní àwọn tiwa nìyẹn ẹ jẹ́ ká dúró lórí ẹ̀ èwo ni màá mú ẹ sọ́wọ́ tí bá ní kó ṣe kinní kan tí bá ní kó pàdé ẹ̀ ṣé láàrin èmi àtẹ ṣé tó bá rí Ìgbòho lè ná ni ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ká bára wa sọ ṣé tó bá rí Ìgbòho máa yọ ẹ̀sẹ̀ tì ní ẹni tí ò bẹ jà wàá kọ́ ni wàá ní ó yá Ìgbòho ayé ẹ̀ máa ṣe kinní lẹ́nìí kó kàn máa kẹ́sẹ̀ bù ṣé bọ́mọ ìgboro ṣe ń live nìyẹn láàrin èmi àti gbogbo ẹ̀yin tẹ̀ ṣe kinní yìí olóyè Adéyẹmọ ò náyàn kankan ṣẹ̀ Ìgbòho òòṣà ò náyàn kankan ṣẹ̀ Olúọmọ ò rán yín ṣẹ́ ẹ stop ẹ búra yín dàrẹ́ ẹ fà á pípù yìí lẹ̀ ẹ má bú wọn mọ́ kò tọ́ sí ẹnì kankan pé kéèyàn kan máa sọ pé kó máa ran ìdítọ́rọ̀ dẹ̀ fi níbẹ̀ mo ti mọ̀ ètò ẹ̀mọ́ ibẹ̀ látòrí àrólé torí àrólé tó ò bá ju òkò wọn ò ní ju ògúlùtù padà òkò tó jù yẹn àrólé lọ́dọ̀ tèmi níṣẹ́ ló dàbí pé ìwọ gangan ló lọ wájà fi wọ́n lẹ̀ FMC Olúọmọ lẹ̀ ẹ fi Ìgbòho lọ́rùn ẹ fà pípù yìí lẹ̀ àwọn pípù yìí bóyá èyí tẹ́ ń sọ̀rọ̀ yìí gan bóyá wọ́n pera wọn lẹ́yìn ẹ mọ̀ ẹ dẹ̀ ń bára yín jà ṣé tí Ìgbòho bá gbé agóńsì tó ní MC báwo ni brother mi ṣe MC máa pè á ní Ìgbòho àbólóbùkù ni ẹni kí ló ń pa aago mi fún kò ní sọ bẹ́ẹ̀ láéláé kò ní sọ ṣé tí Olúọmọ bá pe Ìgbòho sí pé òòṣà kí ló hápùn ṣé Ìgbòho máa ní àbáyé fẹ́ bàjẹ́ ni kí ló ń pa aago mi fún kò ní sọ bẹ́ẹ̀ láéláé ẹ ṣe jẹ́ ká rorí common sense ni o common sense ni àwọn òní bọ́bí ká máa so ká máa pa irọ́ fún yín tẹ́ bá yẹ ká continue kí ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bẹ̀rẹ̀ sí ní para yín ẹ̀rọ ti wí pé tẹ́ bá ti ń ṣe báyìí ó máa di pé oníkálukú máa léra wọn léré èmi ò ṣe nǹkan tẹ́mi ò nílé rìn lẹ́kọ̀ọ́ náà mi ò ṣe nǹkan tí mi nílé rìn lẹ́kọ̀ọ́ tọmọ ìgboro kan máa rí mi tọmọ máa lé mi kiri èmi ò ṣe because ọmọ ìgboro to the call èmi so mi ní wúrú wà yẹn ẹ ṣe nǹkan tó yẹ pé tẹ́ bá lọ́ọ̀lù yes oníkálukú yìí máa free ẹ máa free láti lọ abọ́lọ́ bó ṣe ń lérí tó ń lérí yẹn táwọn bọ́ọ̀sì Ìgbòho náà bá rí mb kan sìn wọ́n fẹ́ tẹ̀sí ẹ lójú wọn dájà lẹ̀ arólé bàbá tẹ́ntẹ́n bó ṣe ń lérí tó ń ṣépè yẹn táwọn ọmọ MC bá rí ẹ wọ́n á tẹ̀sí ẹ lójú the same time apply to Legacy àbọ̀lọ́ rẹ brother mi bó ṣe ń lérí tó ń lérí yẹn kò sí alágbára kankan bì kan ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ o kò sí alágbára kankan bì kan a kàn maintain champion ni o lè wò mí sí pé mo dàgbà
tó bá mú ààrẹ yẹn máa ń nọ pa Lékèsí a lè bẹ̀rẹ̀ kọ́ mi ka ẹ̀ torí mi ò ní sọ pé máa ń nù ẹ̀ pa a lè bẹ̀rẹ̀ jà mistake kan lè wá kó lọ fẹnu kó jábì àbárólé kó lọ fẹnu kó jábì tó mo lárólé náà tó sọ kọ́ ra tíkẹ́ẹ̀tì fún kí ni gbogbo yẹn kí ló tá a ṣe yan bí ọ̀kadà ẹ̀ ń ṣe bí ọmọdé ẹ kò fẹ́ da gbogbo ẹ̀rú àwọn tó ń ṣòṣèlú gan òrí náà rí wa ẹ wí tán wọn kó bọ̀ fún lágbájá tó orí bọ̀ lọ́wọ́ wọn ni ẹ ṣe jẹ́ ká fi wàhálà ilẹ̀ torí ọlọ́ ẹjọ́ Ọlọ́run ni mo fi bẹ̀yìn Lékèsí brọ́dà mi tí ọ̀rọ̀ tí mo sọ yẹn oh my God mo ṣe live now Kansara mo ti gbọ́ ó dákẹ́ àga fúnni máa ṣe kó ó mọ̀ pé ó máa gbé mi dìde kó ní nǹkan tí mo ṣe ní ìdákẹ́jọ fúnni wo lè gbé yẹn sílẹ̀ kó sílẹ̀ fún mi. I didn't want to put it on the floor. Pépà kọ́ ni. Dad, you acting like this food not for you. Mo mọ̀ pé jẹ́ òdà. Don't be like that. Ìdú ẹ mo wà mo ń ṣe live now. Má bínú jàre. Ṣé rí ẹ rí irú nǹkan tí mo ń sọ tí mo ń try láti sọ fún wa ni pé ẹ jọ̀ọ́ Abolore torí Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ má dẹ anybody lóhùn lórí level yìí mọ́ Àrólé ẹ má dẹ anybody lóhùn lórí level yìí mọ́ ẹ jẹ́ ká lọ síbi tá à ń lọ ẹ jẹ́ kó ní kálukú campaign fún nǹkan tó bá fẹ́ campaign fún tó ti yé yín ìyẹn di fún ti Abolore mi ní sọ ju yẹn lọ because tíyàn bá ti sọ̀rọ̀ jù èèyàn máa sọ nǹkan tí ò yẹ kó sọ òun ló dífá fúnra àwọn ọ̀rọ̀ t'Abolore sọ yẹn ó ti sọ nǹkan tí ò yẹ kó sọ tabarígbò ọ̀gá yín màá ní kan mú sọ́wọ́ do we need that? Àrólé baba tẹ́ntẹ́n ó gbé wọn ṣépè ó ń bú Olúọmọ do we need that? Need it now kí la fi need it? Need it ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn mi ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ti Ọ̀kanlọ́mọ mi ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ bọ̀ Ọ̀kanlọ́mọ ò dúpẹ́ nǹkan oore tí Ọlọ́run ṣe fún Kòwé Alimi brother mi in short tábà máa sọ̀rọ̀ ńsìn mo súnmọ́ ẹjú gbogbo àtàǹsọ yìí lọ dáadáa gbogbo àwọn méjèèjì tí mo dárúkọ ẹ̀mí ò rí wọn rí àtijọ́ jẹ Ọ̀kanlọ́mọ ẹ bá mi táàgì àtijọ́ mu àtijọ́ jókòó ṣàdúrà rí dáadáa inú ilé tí mo ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ó ti wá bá mi ṣe ìyàwó fọ́mọ mi ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni níjọ́ tó ṣèyàwó ẹ̀ mo wà ń bẹ̀ in short èmi ni mo present key tó fún ìyàwó ẹ̀ gbogbo ayé ló mọ̀ Olúọmọ gangan wà ń bẹ̀ àríra bọ̀ oníkálukú ń ṣe sábàdé sábà fúnra wọn ni ẹjọ́ tó lọ lọ́hùn Ọ̀kanlọ́mọ ọ̀rọ̀ tó sọ pọ̀ o brother mi máa fẹ́ kó fèsì nǹkan tó ń fèsì o Ọ̀kanlọ́mọ o tí ẹ wo ọlá nǹkan tí Ọlọ́run fún ẹ o dúpẹ́ oore tọ́lọ́run fún ẹ tó bá wá jẹ́ pé o wá ti wá mọ Olúọmọ before Sunday Igboho gbogbo nǹkan tó ń sọ yẹn ò dáa onígbérí tí Igboho wọ̀ onífèkì ni ó dẹ̀ wọ́ lọ jagun ó dẹ̀ pé ní fèkì Ọ̀kanlọ́mọ ò sí mbẹ̀ ńgbà tó ṣe é kò yẹ kírú ẹ̀ máa wáyé ó wá gbéra látòdìdí bíi ó lọ fún àwọn ó lọ bá Amsat ní Europe Center bóyá ó bá business lọ sí Ghana ní fine ó wá lọ bá Amsat ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Igboho ṣebí ìgbà tí wọ́n lọ Ghana yẹn nǹkan tẹ́mi yẹ expect lọ́wọ́ ẹ ni pé unity gẹ́gẹ́ bí àfáà tó kéwú tó dẹ̀ mọ ìtumọ̀ nǹkan tẹ́mi yẹ expect lọ́wọ́ ẹ ni pé kó campaign fún bàbá Tinubu nítorí ó wà lẹ́yìn Tinubu nítorí ó ṣe yẹn is not the right thing tó bá wá jẹ́ Amsat ló mọ̀ọ́mọ̀ bí ẹ lọ́rọ̀ Amsat náà kò kéré kó máa gbọ́ mi ọ̀gá làwa lórí ọ̀rọ̀ yìí o àwa ò fi jẹun o àwa kàn fi ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni o ẹni tẹ́ fi ń jẹun kí ló dé tẹ́ wá fẹ́ ba ayé jẹ́ àwọn question tó lè dá wàhálà lẹ̀ ṣe mọ̀ pé àwọn pírẹsidẹ́ntà báyìí àwa tá à ń sọ̀rọ̀ àwa la ní àmọ́ tó bá wá bíyàn ní question èèyàn á tún wá fi ọpọlọ gbé Ọ̀kanlọ́mọ brother mi èmi ò ka message ẹnì kankan báyìí o torí ti bá ka message ó máa gbé mi lọ mo fẹ́ lọ straight ni Ọ̀kanlọ́mọ ọ̀rọ̀ tó sọ yẹn pọ̀ o ó tún sọ Onígbòho olóògùn so lójú títí ẹ̀ ń sìn òun wá kú Ìgbòho kí wọ́n pa torí bóyá rí nìyẹn èèyàn oníkọ̀stúmù ló wọ̀ Ọ̀kanlọ́mọ ẹ̀ẹ̀kan péré ló máa mẹ́tì Ìgbòho mo tún béèrè dáadáa ẹ̀ẹ̀kan péré
tẹ́ ẹ bá wá jọ lọ́rọ̀ ṣé gbogbo tó ń sọ ìṣó tọ́ sí ẹ má ṣe pé fún yàn bí o mi ìfẹ́ kẹ́ni kọ́kọ́ bú yàn o ẹni pé ọ̀rọ̀ unity ni mò ń sọ bọ̀ mo fẹ́ kí gbogbo wọn kàn mú ọ̀rọ̀ ìtọ́ ẹ̀ mọ́ ìpín lẹ́yọ kọ̀ọ̀kan oní gbére tó wọ̀ oní aṣọ ògùn tó wọ̀ pé kọ̀stúmù ni òpònú èèyàn dídìrín èèyàn apá èèyàn olórí kúkún èèyàn ló máa gbọ́ nǹkan tó sọ ẹ tó máa lóòótọ́ ni ẹni tó dìde ọ̀kọ̀lọ́mọ bá àbá tiẹ̀ gbọ́ tán a sì gbọ́ pé òun náà ta bíọ́bíọ́ ní ogun Mọdákẹ́kẹ́ kò sí lóògùn ó tún sọ débi pé ibi tí Ìgbòho ti ní àwọn yìnyàn kan kò kú àṣewèrè ni ogun Mọdákẹ́kẹ́ nìyẹn o ó wá sọ pé gbérí tó wọ̀ yẹn gbérí kọ̀stúmù ní Ìgbòho wọ̀ mo láyọ̀ láti sọ fún ẹ pé ìjọ mẹ́wàá lèmi lò pẹ̀lú olóyè ìjọ mẹ́wàá mo fi àlùkùránì búra rírí Ìgbòho tí mo rí Ìgbòho ọjọ́ tó ti pẹ́ ni pẹ̀lú Tùlá Ọ̀yọ́ àwọn ọmọ tá a jọ lọ sí skul gan tọmọ Ìgbòho ta tún ní skul tí mo lọ ọjọ́ tó ti pẹ́ ni mi ti ẹ̀ mọ̀ bóyá ò ní létà làwọn èèyàn wá ń sọ fún mi àsọ̀rọ̀ rí mo fi Ọlọ́run búra ẹ̀ẹ̀kan tí máa kọ́kọ́ sẹ̀tì pé mo mọ̀ tá a ríra one on one òun la lọ yẹn kí là ń parọ́ fún ẹjọ́ kí la fẹ́ gbà ń bẹ̀ èèyàn lè mú mi mọ̀yàn kí tún wá mọ̀yàn jù ẹ lọ mo ti èèyàn ti wá bá mi nílùú ìtọ́ ẹ pé ọ̀dọ̀ mi ló gbé tó ẹ pé ó ti gbogbo èèyàn tí mo mọ̀ ló mọ̀ ó ti tún mọ àwọn tẹ̀mí gan ò mọ̀ bí ilé ayé ṣe rí nìyẹn àwọn táwa dé sọ́dọ̀ wọn ò tún mọ àwọn táwa mọ̀ àwa tó ń mọ̀yàn jù wọ́n lọ bí ilé ayé ṣe rí nìyẹn ìjọ mẹ́wàá tó da lèmi àtàlájì Nuru lò nígbà tá a dé kí ni next tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní sọ owó central account ló lè lọ fi ṣe kíní gbogbo nìyẹn èmi kàn rí pé àyè sọ ni kò sọgbọ́n bẹ́ẹ̀ ọ̀kọ́lọ́mọ ọ̀rọ̀ yẹn pọ̀ brother mi Alimi màá fẹ́ kó fèsì nǹkan tó ń ṣe kó bá àwọn àfa ẹlẹ́bọ wí olóyè ti sọ fún ẹpẹ́ lẹ́bọ lòun so wáì tó ń takò ẹ̀ ọ̀kọ́lọ́mọ ọmọ kò wé wáì tó ń takò ẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn ọkùnrin ní ẹ o ọpọlọ dẹ̀ wà lórí ẹ bọ̀tí ń gbà mí ọ̀rọ̀ téèyàn máa sọ téèyàn ò ní lè kó padà sẹ́nu ẹ má máa jẹ́ ká máa sọ ọ̀pọ̀lọpọ̀ ló sọ́nbẹ̀ yẹn tó yẹ pé wọn ò lè gbàgbé lálẹ́ ó máa wà ní rẹ́kọ̀dù ni ilé ayé yìí kò lọ títí o ẹ̀já dúpẹ́ pé o jí làárọ̀ o fọkùn orí ẹ o jí làárọ̀ o la ojú báyìí ojú ẹ̀ dẹ̀ là orí náà brọ́dà mi o jí làárọ̀ o gbóòórùn o sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ ẹnu ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ ẹ confam o dẹ̀ ń gbọ́ Ọlọ́run fún wa ní spíkà ayérayé spíkà tí ò ní jìn tí ò ní pọ́n plug ẹ̀ mọ́ náà tẹ́ pé tó bá sọ̀ wá gbọ́ spíkà tí ò lè hand láyé Ọlọ́run fún wa ó wá jí o nọwọ́ yóò nà o nà yóò nà o gbé ẹsẹ̀ ọ̀tún nà o gbé tòsí o dẹ̀ rí pé o mí o dẹ̀ lálàáfíà o gbé emi sẹ́nu kò gba run place kò gba run pipe ẹ̀jẹ̀ adúpẹ́ o mú donut sẹ́nu o jẹ́ kò gba run pipe ẹ̀jẹ̀ ká dúpẹ́ Yèyélúfẹ̀ nínú Yorùbá nation ó sọ̀rọ̀ oúnjẹ ta o wọ́n kàn lẹ̀kùn ní òjìmọ́ láàárọ̀ yìí ọ̀kan lọmọ brọ́dà mi ọ̀rọ̀ ẹ ló yẹ kó pọ̀ nínú ọ̀rọ̀ yìí o lè wo pé mò ń kàn ìlábùkù mi ìkan ìlábùkù ọ̀rọ̀ tó sọ yín ò dáa o o tún wá parí ẹ̀ oní Sunday Igboho ológun brọ́dà mi Alimi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ọkàn ẹ̀kan máa lórí ó máa ti fi kíní yẹn fọgbọ́n fi bú mi rí tó ní gbogbo àwa tá à ń ṣe Sunday àmọ́ Sunday tó ẹ àwa ti wá mọ Sunday jù ẹ lọ báyìí o brọ́dà mi nǹkan tí mo ti mọ̀ lára Sunday ò mọ́ ní ìjọ òkó mi èmi ọmọ ajílà lẹ́ṣọ́ mo mọye tí n bá parọ́ tí alálẹ́ bá ní kó da fún mi kálárọ̀ má jẹ́ kó yẹ mi tí n bá parọ́ bọ̀ tó bá yẹ pé òdodo ni gbogbo tí mo bá wálé tí mo bá dáwọ́lé láyé mi kó rí bẹ́ẹ̀ ìjókòó wa Ìgbòho fún àwọn èèyàn ní oògùn ní orí láì wo òwe ó lé ní 15 tí wọ́n kọ́ lẹ̀ báyìí táwọn èèyàn dẹ̀ dánwò tó dẹ̀ confirm ẹ̀ oní kò lóògùn ẹ má jẹ́ ká bara wa jẹ́ tó bá ní olóògùn wẹ́ àti gbọ́ but alágbára ọ̀rọ̀ kan tó wá sọ tó dùn mọ́ mi nínú ọ̀rọ̀ ẹ Alimi ọ̀kan lọ́mọ ọ̀rọ̀ ẹ ló máa pọ̀ jù torí wọ́n ni mo súnmọ́ gbogbo àyókù yẹn mi mọ̀ wọ́n mo kàn mọ̀ wọ́n ní láìfún ni ọ̀rọ̀ tó sọ tó dùn mọ́ mi ní pé Ìgbòho ológun àmúláyà Alimi tó o bá lóògùn tó o bá láyà wọn ò bí ẹkú kó fèsì èèyàn àyà gangan náà pè ní oògùn gangan náà pè láyà tí wọn bá wò sùn sí tó bá lóun fẹ́ fi àáké sí gbẹ́rẹ́ sí mi lórí
tẹ́mi mi ò bá gbé màá ní láyé níbo o ò láyà nìyẹn ò lè lóògùn ẹ má bínú ọkọ̀ ìwé ìyàwó mi ò ń láìkẹ́ ni àwa tá a kéré yìí gan tá a tẹ̀ wá sí ní Nàìjíríà mọ́ gan àwọn kọ̀ọ̀kan wà lọ́wọ́ àwa náà tó yẹ pé ẹgbẹ́ wa ò lè níbo ló kù tá a máa gbà táwọn bàbá wa fi lé wa lọ́wọ́ táwa náà máa ní ẹ pé ẹ lọ dán wò ẹgbẹ́lé ẹ dán wò ẹgbẹ́lé ẹ dán wò ẹ má bínú alájà má bínú mọ́ pé ó máa sọ pé kí má máa sọ bí lálùdí but eléyìí máa sọ ọmọ Ọ̀yọ́ lèmi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ Álímì ọ̀kan lọ́mọ wàláhì tàláhì ó ń ṣe ẹni tí mo lè bọ́ ta kí má máa bú tí bá ní fẹ́ bú ẹ̀ má kàn kọ́kọ́ wọ ọlá ìyàwó ẹ̀ àti mọ̀rámbì ìdọ́ǹtè kó tiẹ̀ tó lálàá Amẹ́ríkà láti mọ̀ra gbogbo àtijọ́ rìn àtijọ́ lọ patí tí bá wọ ọlá obìnrin yẹn mi nílé sọ̀rọ̀ ṣé mo tún wá gbọ́dọ̀ sọ̀rọ̀ sírù ìwọ Álímì ọ̀kan lọ́mọ kí wàá bú ẹ̀ ń bì báyìí kí wọn náà wá bọ́ta kó máa bú mi pé ẹ̀gbọ́n mi máa tẹ̀ sí yín lójú ni wọ́n ti tẹ̀ sí mi lójú dáadáa kò lè dùn mí mọ́ bọ́ mo kàn máa advice ẹni èmi ò bá ní kó jáwọ́ níbẹ̀ o mi ò bá ní kó jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kó gbomi lákaná wàláhì tàláhì ìwọ náà mọ̀ wípé Olúọmọ ò lè pẹ́ pé jáde kó lọ bú Ìgbòho láàrin èmi àti ẹ Ìgbòho ò lè pè mí pé jáde lọ bá mi bú Olúọmọ láíláí kò lè pè mí pé jáde kó lọ bú Ọ̀kanlọ́mọ àbí jáde lọ fún Àbọ̀lọ́rẹ́ lésì àbí jáde lọ bú Àrólé baba tẹ́ntẹ́n gbogbo ilẹ̀ wà á bì báyìí náà nígbà tí mi ì fẹ́ dárúkọ èèyàn yẹn bìkọ́ mi ì fẹ́ wàhálà tí mo gbọ́ live téèyàn kan sọ gbogbo ilẹ̀ wà á bí gbà tí Saidi Ire tó bọ́ta tó bẹ̀rẹ̀ sí ní gbé ẹbí ẹ̀ ṣe pé bọ̀ kí ni mo ṣe mo máa ń láti dákẹ́ mo pé àwọn èèyàn mo dẹ̀ pé Ìgbòho báyìí ẹ jọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe campaign wa ṣe wá rí lẹ́yìn eléyìí tèmi ti sọ yìí tẹ́ ẹ bá tún wá bọ́ta tẹ́ ẹ continue àtàrólé baba tẹ́ntẹ́n ni o àti Àbọ̀lọ́rẹ́ o àti Ọ̀kanlọ́mọ o ìyẹn dẹ̀ wá kù sọ́wọ́ yín o èmi ò ní sọ́jọ́ lè tẹ́mi sọ ìlọ Àbọ̀lá sọ fọ́mọlúwàbí kódà brọ́dà mi ó gbéra látòdìdí bíi ó lọ sí Ghana ó wá lọ ń ba ọkùnrin ẹgbẹ́ ẹ jẹ́ bò mo fẹ́ kó o náà ti kíní kan pé tó bá jẹ́ omi lásán ó ti pawọ́ àti Ìgbòho ó ti pa yípa o wọ́n ní ìjà lóde lórí dòwe tó ní bá wá dòwe kí wá ń sórí live ó ń sórí ayé ó mọ bí táwọn èèyàn gbé kíní yẹn dé Ọ̀kanlọ́mọ ìwọ gangan fúnra rẹ ó pòsì ẹ lórí péèjì ẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣépè fún inú mi ò dẹ̀ dùn wọ́n bẹ̀rẹ̀ sí ní bu ẹ inú mi ò dẹ̀ dùn mo sọ fálájà lálẹ́ àná alájà ní òun ò mọ̀kọ́ tó lè sọ o òun ò dẹ̀ mọ̀kọ́ tó lè ṣe sí àbá tó bá ní ni tí bá ní ìpè ẹ lẹ́yìn ayé ò ní mọ̀ mí ní pè ẹ lẹ́yìn ibí náà ni màá ti sọ tó bá lésì tó fẹ́ fún mi tó lè pè mí fáìn tó bá lésì ò lè fún mi lésì padà lórí ibí bọ́ mo búra sí èmi ò ní dá yín lò bíkọ́ mi ìfẹ́ bá anybody yín nínú yín ṣe pé kí ló dé all we want is unity gangan oníkẹ́jẹ́ ká mú dání èwo lẹ̀ ń ṣépè fún Olúọmọ èwo lẹ̀ ń ṣépè fún Ìgbòho náà ń sìn tẹ́ bá wo kíní dáadáa báwo ló ṣe wá papọ̀ Olúọmọ wà nílé tó ń gbádùn Ìgbòho wà níbi tó ń fi pamọ́ sí tí ò lè wá sí Nàìjíríà nígbà tó kúrò nínú ẹ̀wọ̀n ó lọ jà fún gbogbo wa ní Ọ̀kanlọ́mọ ó lọ jà fún gbogbo wa ní Àbọ̀lọ́rẹ́ ẹ̀rọ kíní yìí lẹ́gẹ̀sì ẹ̀rọ dáadáa ibi tẹ́yìn ti ń rówó lẹ́yìn jà fún bọ̀ yín ò ní pé ká wá máa búra wa irú àwa táwa ń ṣe léyìí sìn àwa kàn fi ń wáìpì wé kínní nítorí pé mi ì ṣiṣẹ́ lénìí mo free lénìí off day mi ni tó ti yé yín off day ní fún èmi ò ní sìn tí bá ti ṣe show tán sí remote de páká màá bẹ̀rẹ̀ sí mo lè wo Yorùbá mẹ́fà máa wò léra wọn máa ṣe exercise díẹ̀ máa jẹun máa bọ́ tó rún bá dé máa tó sùn ẹjọ́ kí la tó fẹ́ wàláhì tàláhì sùmọ́bì láì làṣíláwà Ọ̀kanlọ́mọ ọ̀rọ̀ tó lọ sọ́ngàrà yẹn ò dáa o tó o bá rẹni sòótọ́ fún ẹ táwọn èèyàn bá ń hèèlì ẹ àwọn tó ń hèèlì ẹ yẹn wọn ò fẹ́ rí fún ẹ Ọ̀kanlọ́mọ everybody mọ̀ ẹ́ worldwide why tó ṣe wá sọ̀rọ̀ tí àwọn èèyàn máa dunnú ẹ bọ́ síta ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ àlùkùránì bọ́ ara ẹ kúrò nínú ọ̀rọ̀ sága Olúọmọ tó ń bú kò rán ẹ pé kò bóun gbèjà Ìgbòho tó ń bú kò rẹ́ nìkankan nínú yín pé ẹ bóun gbèjà ẹ bá lọ́dún mo ti sọ pé lọ́dún yìí mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ ju pé màá advice yín lọ unity la fẹ́ gbogbo àwọn obìnrin wọ́n ń ṣépè fún ẹni tó ń ṣe Yorùbá nation ń ṣépè fún Yorùbá nation politics ń ṣépè fún olóṣèlú kí ló dé ìjọ́ òun làá fẹ́ kúrò ńbẹ̀ àwọn kan ní PDP ló rán kinní kan àwọn kan ní kinní kan ni
Ọ̀kanlọ́mọ mo bẹ́ẹ̀ ni o mi ò ṣakọ o ò ń ṣe ẹni tí mo lè máa bọ́ta kí n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀bù ńgbà tí mi ya wèrè kí n máa bọ́ Ọ̀kanlọ́mọ bẹ́ẹ̀bù àjìnà síra wà brọ́dà mi àdúrà ńlá ni mo gbà fún ẹ gbogbo téèyàn ṣe ń lu òyìnbó níwọ náà ti ṣe o ṣe kó tó débí o ò rárùn owó àkọ́dé tó fi ṣe mọ́ ẹ nígbà náà o ti kọ́lé kó tó lálàpọ̀ máa dé lu òyìnbó o ti ra mọ́tò gẹ́gẹ́ kó tó dé lu òyìnbó gẹ́gẹ́ bíi tèmi nígbà táwa ti ẹ̀rá tiwa táwa kéré yẹn owó níyì torí gbogbo nǹkan tí mo dárúkọ yẹn mi tí pé 30 years o mọ́tò méjì mọ́tò mẹ́ta in short dáfó méjì káàkan mi ò pé 30 years àwọn tó mọ̀ mí dáadáa ládùúgbò mi síta mo ní mọ́tò tó ń ná máṣá kílò mo ní kan tó ń ná Lagos Island tó bá ti gbéra láti ọ̀dọ̀ wa báyìí ní síta Èkó ni Èkó Òdùmọ̀tà náà máa ná lọ náà máa ná bọ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní tó ná láti pákó àgùdà tó ń lọ sí pákó ẹlẹ́ja Mushin mo mọ̀ ń pa gbogbo kò sẹ́ni tó lè fi ọ̀rọ̀ road transport tó lè fi ṣe sàkámàjẹ fúnra wa yìí bó ti jẹ́ pé ó ti wá yàtọ̀ sísìn gbogbo àwọn brọ́dà mi ní pákó ẹlẹ́ja tán nípa àgùdà pákó àwọn kórede gbogbo àpàdé ní gbogbo wa àjọṣe ékeré ni wọn ò gbọdọ̀ rí mi kọ́ láwọn ò mọ̀ mí kí ló wá dé táwa ti torí pé èèyàn kan ń ṣe kíní à ń ṣépè fúnra wa ẹ jẹ́ ká wáwọ́ kíní ìbọlẹ̀ ẹ má yẹ káwọn wú àwọn Ìgbò àtàwùsá kọ́ máa wù wá bí ẹ pé newsers ni wa ẹni pé tí ó bá yá sí bọ̀bọ̀ sálù yá bọ́ bẹ́ẹ̀ a máa ṣépè fún gbogbo ọ̀bọ̀ ọmọ gọ̀gọ̀ yẹn but Ọ̀kanlọ́mọ mo fẹ́ kó rántí pé tí Ìgbòho bá láyà kò ní lọ sí gàngàn kó lọ léèyàn kúrò ń bẹ̀ wọ́n yìnbọn jọ yẹn o tó o bá mọ̀ o wá ń sọ wípé kò lóògùn Ọ̀kanlọ́mọ ìwọ náà dẹ̀ mọ̀ pé ewé ń jẹ́ oògùn ń jẹ́ ìwọ gangan fúnra rẹ̀ ṣo lè búra pé ò lóògùn ni bó ṣe já àfà àwa ń bara wa jẹ́ ẹ dákun brọ́dà mi àní ìdí ẹ̀ ìyẹn lọ lórí Ọ̀kanlọ́mọ màá wá papọ̀ legacy brọ́dà mi Ọ̀kanlọ́mọ àti àròlé bàbá 1010 mo bẹ̀ yín torí wọ́n ní téèyàn bá kọ́kọ́ sọ̀rọ̀ síyàn tán ké tó bá fi ọwọ́ ọ̀tún ṣe kíní kan wàá fi kejì fámúra mo wá bẹ̀ yín mẹ́tẹ̀ẹ̀ta mo fi alálẹ̀ Yorùbá bẹ̀ yín ọmọ kóòtù òjìrè ní gbogbo wa àní ìdí ẹ̀ ẹ kó ẹ̀kọ́ kúrò nílà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ lára àtẹ́wọ́dẹ̀ la bálà àmẹ́ni tó kọ́ ohun rèé ẹ wò ó ọwọ́ tèmi rèé funfun ni ọwọ́ mi rèé funfun ni ta ni nínú wa ṣé Ìgbòho ti pààyàn fẹ́ nìkankan nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí rí ni ṣé Olúọmọ ti pààyàn fẹ́ nìkankan nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí rí ni Olúọmọ ń gbádùn títí ẹ̀ Ìgbòho ń gbádùn títí ẹ̀ ṣe gba fi wálẹ̀ a lè jà fún kọ́ọ̀sì kan náà ó ti yé yín ó ṣe kinní kan ó ṣe kinní kan ó ṣe kinní kan ó ṣe kinní kan ó ṣe gbá kan ó ṣàwo kan a lè ṣe gbogbo yẹn no eléyìí ò da igi yóò da yọ níná tọ̀hún ò da yọ sọnù tẹ bá ń jà fún kọ́ọ̀sì politics á ti mọ̀ àwa ti mọ ibi tó ṣèlú ń lọ èmi dẹ̀ ti sọ rí màá tún sọ mo ní ṣe tí Yorùbá old nation ò bá bọ́ síjọ́ yẹn mo ní ṣe tó bá délé election ṣé máa lọ support Ìgbò ni wọ́n gbé wọ́n ní ààrẹ ó latan ẹ ti ya wèrè ẹ̀ tẹ̀ ń sọ bẹ́ẹ̀ dísàárì mo ṣe ń sọ tó bá ní support bàbá Tinubu ni máa support bàbá òṣèmí kí ni Tinubu ṣe Yorùbá wo ló tún wà ń bẹ̀ ṣé èmi jáwọn ará bí ni tí màá ní mo fẹ́ lọ tẹ̀ka fún Peter Obi ìka náà dàtí mo tẹ̀ fẹ́ dìbò ni but I give myself to bàbá wa Jagaban àwọn ni mo lè fún support mi ẹjọ́ tó rọ lọ tí Yorùbá nation bá wá délé ni ṣe máa lé bàbá Tinubu kúrò ni àbí tí Tinubu bá wọlé lọ́la ṣe máa ní ká má wọ̀lú bàbá wa ni mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jà ni o ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni Ọlọ́run dẹ̀ fi sí mi lórí èmi gangan mọ̀ fúnra mi pé mo ní ọpọlọ ẹ̀ ní láti sọ fún mi pé ààrẹ olọpọlọ mo mọ̀ fúnra mi ìwọ tó rí ń ta ẹ má jẹ́ kó rí ta ẹ torí bá ń ta ẹ kó lọ́bù mi torí tí bá ti wò máa blọ́ọ̀kì ẹni tó bá jẹ́ mistake ni lọ yọ n bá ti wò last time tó máa wo show mi nìyẹn èmi ò jí sọ̀rọ̀ mi ò ready láti bẹ́ anybody ṣe pé ṣé tí bàbá Tinubu bá wọlé tó di president nsìn ṣe máa ní káwọn máa wọ Nàìjíríà ni nítorí pé a ti ń campaign fún Yorùbá nation pa fẹ́ dá dúró ṣé tí Yorùbá nation bá dúró sí ṣé Ọ̀kanlọ́mọ sọ máa ní kó bá dúró lẹ́kọ̀ọ́ ni àbí ṣe máa lé Olúọmọ kó lẹ́kọ̀ọ́ ni ìjọ kan ẹ̀jẹ̀ ń kó mbẹ́ ó bọ́ sórí Sagasa American boy
èmi àti American boy pàdé lórí live. I love that guy. Ọlọ́run. I love the guy. Nǹkan tó ń pè ní maturity. Wàláhì tàláhì Koko Zaria ó ní maturity yẹn. Koko Zaria show pé yes, ọmọ ògbóró tó di kọ́ ni mi. Kí ló wá dé ọ̀kan lọ́mọ tí wò show tó show ó show ààrẹ dáadáa. Legacy kí ló dé wọ́n gan show legacy ti tiẹ̀. Àrólé baba tẹ́ntẹ́ kí ló dé tó fi ọpọlọ sí ipe ọmọ Yorùbá ni mí. Kí ló dé tẹ́ fọpọlọ sọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ àfọpọlọ sí ni. A ní láti dá nǹkan rú, a ní láti bà nǹkan jẹ́, a ní láti máa ṣépè fúnra wa. Nígbà tèmi àti ẹ pàdé lórí TikTok, èmi àti brother mi á sọ̀rọ̀, ẹjọ́ torí Ọlọ́run. Ṣebóhun, ṣebí Zagaza, ṣebí APC ni, èmi Yorùbá nation. A máa jọ ń fi ọ̀rọ̀ wérọ̀ ni. Mo sọ nǹkan tí ò láìkì, ó ní bàbá ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Òun náà sọ̀rọ̀, mo ní brother mi ìwọ náà má sọ̀rọ̀ ẹ̀ mọ́. A tún bọ́ sórí ibì kan, mo ní Zagaza, irú àwọn ọ̀rọ̀ báyìí ẹja amúkò lórí live. Tí Ìgbòho àti Ìgbòho ọmọ Adéyẹmọ àti MC bá ríra àwọn tó bá dúró sí gbogbo yín ẹ wá ṣe báyìí, ojú máa tì yín níjọ́ tó bá jọ pàdé báyìí ẹ wá rí wọn tó tún kíra wọn, ojú á tì yín. PDP àti APC ẹ bá máa rí bàbá ń sìn àti ìtọ́jọ́ ń contest àti Peter Obi, olóṣèlú ń jẹ́, wọ́n máa jà ń ta tó bá máa jókòó sí round table wọ́n máa sọ̀rọ̀. But nǹkan táwa ń sọ ni pé wọ́n yí táyà láti 1960 wọ́n yí dìsín kò tẹ́ ṣe 90 kẹ́ẹ́tẹ́ àwa mú 1960 kúrò. Àwọn bàbá yìí ń yí táyà láti gbà tó ti wà ní 23, 24 to 34 years old. Wọ́n dẹ̀ sì ń yí táyà yẹn. Bàbá Ọbásanjọ́ gbogbo náà lọ sí wà lórí ipò. Tí bàbá Awólọ́wọ̀ náà ò bá kú sí bóyá náà sì máa wà ń bẹ̀. Ẹ wòran. Ẹ wo kí náà pé Buhari sì wà lórí ẹ̀. Babangida ò tí ì kú, àwọn náà ṣe. Àwọn èyí náà ni wọ́n jọ wà nígbà yẹn. Wọ́n dẹ̀ fún àwọn youth láyè. Ẹ dẹ̀ fi ipò dà bẹ́ẹ̀. Mo dó lórí ẹ̀, mi ní sọ̀rọ̀ jù. Torí mi ò ní ṣe nǹkan tí mi nílé wà lu bàbá mi ní ṣe. Lórí t'Ọbàtálá, nígbà tí Uma Ọbàtálá yẹn bọ́ta lọ́jọ́ sí, ó bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣe pé ó bú mi gan. Ó bú mi, ó tún bú ìyàwó mi tí ò mọ̀ rí. Mo á sọ fún pé àwọn tó fún ní information yóò fún ní information tó dáa. Wọn ò rí information mi. Àwọn kan tí ń kọrin ti pé wọ́n ní information Aare Almaroof is loading. Wàláhì kò lóòdù láti 2020. Kò lóòdù tá fi wọ 2023. Ẹ̀rí pa eyín ti bàjẹ́. Èmi ò ń ṣe ọkùnrin kan tó kàn ń bẹ́ lu obìnrin ẹni àwọ̀. Ọbàtálá sọ títí ó bú ìyàwó mi, kò sí nǹkan tí ò fi wé. Ìjọ ẹni mo ń ṣe ẹ̀yẹ́ mi, ó tún fokó mi wé. Tí ò rí mi rí tó fokó mi wé. Ó fi statue mi, ó fi ń judge mi. Mo dẹ̀ sọ fún mo ní bá fẹ́ test ẹ̀ kó jẹ́ àpàdé. Kó dẹ̀ jẹ́ ń gbé bàbá jáde fún kó mọ̀ pé ó wà ń bẹ̀. Ẹ bá máa mo ti sọ fáyín obìnrin o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi gíga àbí ẹ̀kọ́ kúrú tẹ́ máa fi wọn oko. Ẹ̀yin kọ́ lẹ dá wa o. Mo sọ̀rọ̀ yẹn. Ó tún sọ. Ọbàtálá yẹn tún bà mí jẹ́ lórí pé mo kàn ń campaign fún Yorùbá nation. Ó tún bà mí jẹ́. Mi ò dé ever bú bàbá Tinubu rí. Ó bà mí jẹ́ ó ní wọ́n lé mi ní hòtẹ́ẹ̀ kan lọ rẹ̀ wọ́n ya aṣọ mọ́ mi lọ́rùn. Èmi ọmọ ajílà lẹ́ṣọ̀. Ó náà ya aṣọ mọ́ mi lọ́rùn. Àràbù yìí ò dáa. Nítorí àwọn òpònú mi tó bá ti gbọ́rọ̀ èèyàn máa believe ọ̀rọ̀ tó sọ. Ibẹ̀ ló yẹ kí gbogbo àti máa fọpọlọ orí sọ̀rọ̀ wa. Ó ní wọ́n ya aṣọ mọ́ mi lọ́rùn lóòtẹ́ẹ̀ mi lọ́dọ̀ ìyàwó níyàwó. Èmi kóbìnrin náà bọ́ta nínú Washington tí bá ti wá l'Amẹ́ríkà náà máa ya aṣọ mọ́ mi lóòtẹ́ẹ̀ lọ́rùn gbàdá sí Nàìjíríà. Ìyá kí ló fẹ́ fa aṣọ kí ló fẹ́ fa kó ya aṣọ mọ́ mi lọ́rùn. Mo dóyàwó ilé àbí mo dóyàwó ẹ̀. Tí n bá dóyàwó ilé àbí n bá dóyàwó anybody. Tó bá ti gbà fún mi fúnra rẹ̀ ni. Ìwọ ni kẹ́ máa ta àti pàwọ̀ tẹ̀ wá ń lọ àṣẹ yẹn. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọbàtálá ṣépè. Kò ṣépè tí ò ṣẹ́ tán. Kò sí nǹkan tí ò fi ìyàwó mi wé lórí pa afẹ́ campaign ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀. Ọbàtálá èsì ọ̀rọ̀ ẹnìyẹn o. Èmi ò níjà bá yín jà o. You can talk all you want. Ìgbà tó Ọbàtálá ó tún mú yóbó, ó tún yí mọ́ Àfọ̀njá. Ó yí mọ́ Àfọ̀njá, ó yí róbó lóríṣiríṣi. Ẹ jẹ́ tún sọ ọkàn fún yín. Bọ̀bọ́ kan lórí Tẹ́ni ọmọ ológo, ó fi Tẹ́ni ọmọ ológo ṣe show. Ṣẹ́rí gbogbo wọn yẹn, ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ìbú náà ń bú. Tẹ́ ẹ bá ti wá bí kẹ wá gbọ́rọ̀ gidi, ẹ kàn máa gbọ́ ìpè, ẹ kàn máa fi orí kó ìpè ni mo dẹ̀ ti ń sọ fún yín. Ẹ gbọ́ tàwa táwo òwòwó lórí ẹ̀.
bọ̀ àwọn tí wọ́n ń wówó lórí ẹ̀yẹn ibẹ̀ gangan lẹ́yìn ọmọ Yorùbá ibẹ̀ lẹ́ máa jókòó sí wọ́n máa ṣẹ́ ìpè ẹ máa fi tí kọ́ ìpè ẹ mọ̀ pé tí pé ò bá ran ẹni tó ń ṣépè fún ó lè padà wá ràn wọ́n náà bọ́ wọn ò ní gbọ́rọ̀ bọ̀bọ́ yẹn bọ́ta ó lọ lo Mauritania ọmọlógo ó wọṣọ àmì ó lóun kinní kan kí ló tiẹ̀ porúkọ ẹ̀ ó porúkọ ẹ̀ bákan ó bá ṣe ṣóò fún mi ìlérò pé èèyàn rí ló bá bẹ̀rẹ̀ sí ní bú ààrẹ ló bẹ̀rẹ̀ sí ní bú mi níbi tó rí mi ò ti gbà bọ̀dì wèrè bá jókòó níbi tó ti ń sọ̀rọ̀ tó ti ń halẹ̀ ló bá gbé ṣá bó ṣe dànù nìyẹn lórí ṣó ó dànù lódìdí ó di irọ́ ó ti ṣègùn sí mi ogun yóò ní orí mi mú ẹ nì nítorí pé mi ìṣẹ̀yálà ya ẹ rí wọ́n so call this boy kí lórúkọ ẹ̀ náà ẹ bá mi type ẹ̀ tó bá mọ̀ kí lórúkọ wèrè yìí náà mi ìrántí ẹ̀ brọ́dà mi bá ń jọ kò ní bàjẹ́ yes ṣé ó yẹ yín aláàjì ẹ ṣe bàbá ibi tí mo wá ń lọ ni pé tí mo ti wòye pé ọ̀kan lọmọ brọ́dà mi kò dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá mi ọdún wo ló délùú òyìnbó tọ́lọ̀ ń fún ẹni gbogbo nǹkan tó ní oníwèé kò sí ìlú tó lè lọ́mọ kan tó rántí ni kò sí ìlú tó lè lọ ọ̀kan lọ́mọ gẹ́gẹ́ bí Amẹ́ríkà kò sí ìlú tí Ọlọ́run ò lè gbé ẹ wọ̀ àwọn kan wà ń lò yìí wọ́n lò 19 years lẹ́lòmíì lò brother mi is a sample ó wà ń bì 19 years lẹ́lòmíì lò kó tó rí ìwé gbà 19 years 20 years lẹ́lòmíì lò kó tó rí ìwé gbà àwọn kan sì wà ń bẹ̀ tọ́hún tí ì rí àwọn tó lo 25 kó tó gbàwé nílùú yìí wà ń bẹ̀ wá délùú láàrin ọdún 4 sí 5 Ọlọ́run dẹ̀ ṣe oore fún ẹ mo kàn rántí ni ọkọlọmọ alihamdu mo mọ̀ pé ó ń ṣe alihamdulilayi o mo fẹ́ kó tún máa dú ọpẹ́ yẹn pé ìwọ Ọlọ́run o ti yọ mí nínú ẹ̀ di bọ̀bọ̀ tó wà New York yẹn mo ti gbàgbé ó máa sọ pé àpáta pààrà ló máa ń pè rẹ̀ ló bá ṣe ṣóò fún mi ló bẹ̀rẹ̀ sí ní mú mi àbúrò mi mo wà lórí live lọ́wọ́ ṣẹ́gbọ́ mo wà ń live máa pè yín mo wà ń live. Okay, sir. ṣé nǹkan tí mo sọ yé yín bí ọ̀rọ̀ ṣe rí ẹ wá dúpẹ́ ọ̀kan lọ́mọ tó bá jẹ́ pé wọ́n ti ní kó máa fún akátálẹ́pọ̀n ọ̀kan lọ́mọ ó ní mo fi ń ṣe live ibi tó ń pè yín sí ni mo fi ń ṣe live ó ní mo fi ń ṣe live mi ì dẹ̀ fẹ́ kó sọ̀rọ̀ mi ì fẹ́ kó sọ̀rọ̀ lórí live ọ̀kan lọ́mọ pè mí tí n bá tán ọ̀kan lọ́mọ pè mí tí n bá ṣe tán mi ì fẹ́ kó sọ̀rọ̀ mi ì fẹ́ pín tó bá máa pè mí sórí 202 855 1748 ọ̀kan lọ́mọ 202 855 1748 jẹ́ sọ̀rọ̀ ìtàn mi ì fẹ́ kó sọ̀rọ̀ tí bá ti sọ̀rọ̀ ìtàn ọ̀kan lọ́mọ tí ń pè mí àbúrò mi ni mi ò lè bú ẹ bọ̀ máa sòótọ́ àwọn kan wà lù 25 years wọn tí ì níwèé jíbáyé sọ ìwọ̀n tí ì níwèé Ọlọ́run wá ṣèwé fún wa ọ̀kan lọ́mọ mi ì fẹ́ sọ̀rọ̀ mi ì fẹ́ kó sọ̀rọ̀ lórí live jẹ́ kí n ṣetán jẹ́ n ṣetán sẹ́ no mi ì fẹ́ kó sọ̀rọ̀ mo fẹ́ kí àwọn èèyàn píkì àárín yìí tó bá máa sọ̀rọ̀ mo lè ṣe ṣóò lọ́la kí ni kò sọ̀rọ̀ sórí ọ̀kan lọ́mọ máa gbọ́ sórí nǹkan tí mò ń sọ àwọn èèyàn ń gbọ́ mi wàhálà àwọn ń gbọ́ mi mo kàn fẹ́ kó mọ̀ yí pé Ọlọ́run tó ṣe ìlú yìí fún wa kì í ṣe pé àwa ni a mọ bọ́lọ̀ ṣe gbé wa débi Ọlọ́run gbé wa débi ni bọ̀tí nǹkan tó máa jẹ́ pé ká máa kàbùkù ara wa ìyẹn lèmi ò fẹ́ kó ṣẹlẹ̀ ó ní mo ṣe ní unity ó dẹ̀ ní pọ̀rọ̀ ẹni mo sọ tó pọ̀ jù torí pé wọ́n ló súnmọ́ mi mo dẹ̀ sọ fáwọn èèyàn pé owó ló súnmọ́ mi ju anything lọ ó ti wọnú ilé mi àtijọ́ jẹ rí àtijọ́ ṣàdúrà rí níjọ́ tí mo ṣèyàwó fọ́mọ mi ó wà ń bìbà ó wà lára àwọn àfáà tó ṣàdúrà níjọ́ tó ṣèyàwó mo jókòó Olúọmọ jókòó èmi mo present kíkí kọ́kọ́rọ́ mọ́tò tó rà fún ìyàwó ẹ̀ we must say the truth but tí bá ní kí n máa pè é lẹ́yìn kí àwọn ayé mọ̀ pé a sí nínú kó bàjẹ́ bọ̀ àwọn tó bá fẹ́ bàjẹ́ ẹja amú sẹ́yìn lágbájá ṣẹ̀mí ìtàmọ̀dún ṣẹ̀mí ẹja amú kúrò ọ̀kan lọ́mọ ẹ má jẹ́ ká ṣe bíi pé kẹ́jẹ́ káwọn èèyàn máa ṣe yẹ̀yẹ́ wa Yorùbá ni wá tí bàbá Tinubu bá wọlé kò sẹ́ni tó lè stop wa pé ká má wọlé tí Yorùbá nation bá tẹ̀ wá happen kò sẹ́ni tó lè ní ò lè wọlé ibi tèmi ń lọ nìyẹn tó bá mọ̀ pé wá fẹ́ sọ̀rọ̀ tí bá ṣe màá mọ̀ ṣe ṣó lọ́la kó lè pe légésì gan máa gbọ́ má dẹ̀ pé àrólé mò ń gbọ́ ẹ.
sórí ọmọdísìn tí mo fi fẹ́ kó sọ̀rọ̀ mi ì fẹ́ kí kinní yẹn kó mo kàn fẹ́ ṣe kinní yẹn live kékeré ni tó bá wá di ọ̀la mo promise ẹ màá pè é màá dẹ̀ ṣe live kékeré wàá sọ tẹnu tiẹ̀ náà tó bá possible. títẹ̀ ò sílé ó ti lọ bí iṣẹ́ ó ti lọ bí iṣẹ́ ó ti lọ bí iṣẹ́ kówó yìí so bóyá jẹ́ nìyẹn màá pè ẹ́ so ṣé ti rí irọ́ ò da mo sọ fún yín níbẹ̀rẹ̀ mo ní ọ̀kan lọmọ tó bá rí mi ó máa fẹ́ pè mí èmi ò fẹ́ kájà mi ò fẹ́ wàhálà mi ì fẹ́ kíjà wà láàrin wa ó dẹ̀ ti bá mi sọ̀rọ̀ mi ìmọ̀ọ́mọ̀ jẹ gbé sí spíkà ẹ jẹ́ kí gbogbo ẹ̀ tán ẹjọ́ tó lọ lọ́hùn àtọ̀kọ̀ lọ́mọ o àtàbọ̀ lọ́rẹ́ o àtàrólé bàbá tẹ́ntẹ́n ni o wàláì tó bá possible fún mi mo lè gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá sórí ètò kó jẹ́ ká ṣe ẹyọ kan kó ní kálukú dúró láàyè ẹ bá jẹ́ ká ṣépè fúnra mọ́ nìkan mi ní parí ọ̀rọ̀ mi báyìí nǹkan tí mò ń sọ lọ fún ọ̀kan lọ́mọ ni pé ọ̀kan lọ́mọ ìwé tí Ọlọ́run fún ẹ blue kékeré yẹn blue tí gbogbo wa ń gbé dání yẹn tó jẹ́ pé kíní yẹn bí kọ́kọ́rọ́ àlùjọ́nà ní lọ́dọ̀ ẹlòmíì o mo ti láwọn ọ̀rẹ́ tó yẹ pé wọ́n gbà báyìí gan gbogbo Facebook náà fi dàrú tó ti yé ibi tínú wọn dùn dé kì í ṣe pé mímọ̀ ṣe wà ìwé tá a ní tó yẹ pé kò síbi tí mi lè lọ lẹ́ni tí bá ti lówó tíkẹ́ẹ̀tì mi ẹ yọ ogbó Áfíríkà kúrò mi ìrìlú náà ní gbogbo àgbáyé pálí Amẹ́ríkà wọ bẹ̀ kò sí pé mo ṣẹ̀ṣẹ̀ lọ ń tò pé kinní kan ra tíkẹ́ẹ̀tì ẹni gba invitation kó gbàbẹ̀ lọ o kàn lè fi pálí Nàìjíríà wọ anywhere láti Nàìjíríà kó ló fẹ́ wá sí Amẹ́ríkà láì gba visa mi ì nídìí visa ìyẹn ni mo wá fẹ́ kí gbogbo wa mọ̀ wípé mímọ̀ ṣe wa kọ́ bẹ́ẹ̀ ṣe wo mi yèmí Aare Almaroof ẹ jẹ́ kí n wo mi fẹ́ kó pẹ́ amẹ́ni kíní kò ṣe mímọ̀ ṣe mi láti dé ìlú òyìnbó kò ṣe mímọ̀ ṣe mi Ọlọ́run ló ṣe mo kọ́kọ́ play tẹ́tẹ́ American lottery lọ́dún náà lọ́hùn gbogbo ìyàwó parọ́ lottery làwa fi wọlé ẹ̀ lè fi bú wa mi ì tò mi ì dẹ̀ lọ kówó mi fún ẹ́jẹ̀ǹtì ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ wò mí ibi tọ́lọ́run bá lóun máa dé o máa débẹ̀ mí tí rẹ̀ ń tó gbogbo yín wọn mo máa ń sọ wọn mú late comer èyí tẹ́ wò mí yìí sí ẹlòmíì tó ti ra tíkẹ́ẹ̀tì tó ń bọ̀ nílùú òyìnbó lọ́la Canada America wọ́n ń wò mí ẹlòmíì wà tó ń lọ jókòó fún físà Ọlọ́run á ṣe fún yín ẹ ṣàmì ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu mi lọ́lọ́run máa fi gbà ṣàṣẹ o ìwọ tó ti ń tòwé ìlú òyìnbó pé kíwọ náà bọ̀ kú ònu wàhálà Ọlọ́run á ṣe fún yín Ọlọ́run á ṣe fún yín ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kejì máa mo gbéra tí mò ń bọ̀ nílùú òyìnbó nígbà mo kọ́kọ́ win ní lọ́tìrì náà mo tòwé àwọn sàkámàǹjì kan wà tá a tó tò mọ́ra wọn bọ́ọ̀ ṣe fún mi visa nìyẹn bí ṣe gba kíní wọn tèmi dẹ̀ lówó lọ́wọ́ nígbà tí mò ń sọ yìí ó kéré jù mo ṣe make 20,000 léèdè no be safe for mouth yàtọ̀ fún mọ́tò tó tún ń ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi tí mò ń ṣe táwọn èèyàn dẹ̀ mọ̀ mí táwọn àdúgbò mi dẹ̀ wà ń bì àwọn ò ní láti dànù adúpẹ́ pọ́lọ́run wá jẹ́ kí àyẹ̀ jẹ mí ó lè jẹ́ tí bá wà Nàìjíríà sìn mo lè má ní nǹkan kan mọ́ kò tẹ́ ń ṣe èpè gbogbo adájọ́ wà lẹ́nu iṣẹ́ gbogbo wọn kò sí iṣẹ́ ìwò tiẹ̀ lọ́mọ́ nígbà tí iṣẹ́ náà dẹ̀ hot cake ní àwa kan Nàìjíríà bureaus kan ní kí ni sìn gbogbo adájọ́ wà business ẹ̀ kò sẹ́ni tó ṣe mọ́ iṣẹ́ náà ti bàjẹ́ kò sírú iṣẹ́ ẹ̀ mọ́ Ọlọ́run wá ní Aare Almaroof ọmọ yẹ̀kínì ó yá ìlú òyìnbó yá bí ṣe win ní lọ́tírì nìyẹn yíyan mi ọ̀rọ̀ tí mò ń sọ èmi ìfìbò ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ visa lottery kò ṣẹlẹ̀ rí ní gbogbo àdúgbò wa sùn lérè ọ̀bẹ̀lẹ̀ ọ̀dàn akínyẹmí akérèlé síta wọ́n mọ̀ kò ṣẹlẹ̀ rí ẹ̀ẹ̀mejì èmi nìkan mo win ẹ̀ lẹ́yìn tí mo win ní kíní yẹn Ọlọ́run ní win ní bọ́ Ọlọ́run ní àsìkò tí máa lò tí ì tó mo kó ọmọ mi àtìyàwó mi ọmọ méjì ni mo ní àjọ lọ báyìí wọn ò fún mi visa àwọn dẹ̀ náà invite mi èmi ò tiẹ̀ ká kún ó ní wọn ní pépà kan tí mo wá kò kọ̀rẹ́ẹ̀tì ìgbà kan wọn ní sàkámàǹjẹ ní pépà náà gbága wọn ò fún mi èmi dẹ̀ start mọ́tò mi mo gbé ìyàwó mi nìkan ló rò pé èmi ò ronú ẹ̀ lẹ́yìn ọdún 5 ẹgbọ́n mi ẹ̀yìn èèyàn ibi tó bá máa dé gba orí ẹ̀ mú pé orí mi àjíkẹ́ orí mi àjílà gbé mi débi ire ibi ire ni kò gbé mi dé o ibi ire kórì mi má gbàbọ̀dè kí má ṣẹ̀rù ayé kí má ṣẹ̀rù ẹgbẹ́ mi lẹ́yìn ọdún 5 mo bá tún ta
ẹ̀yin èèyàn mi béèrè lọ́wọ́ mi pé èlò ni mo tún fi ta mo fi post nǹkan tó sọ mí di Almaroof finally báyìí 80 naira 80 naira sorry mo ní 80,000 80 naira kò 200 naira ni mo fi post ẹ lọ́dún tí mo débí bọ́lọ́run ṣe tún gbé wá nìyẹn kí la wá ń bá kátà àdúpẹ́ fọlọ́run kí la àdúpẹ́ fún ta ni mí níwájú ọlọ́run tó fún wa lẹ́mìí tó lè gbà láàárọ̀ ọ̀la kò sẹ́ni tó ṣúọ̀ fún mo máa ń tẹnu mọ́ bó o bá lówó o máa kú bó o lówó o máa kú tó o bá kọ́lé o máa kú bó o kọ́lé o máa kú tó o bá láya o máa kú bó o láya o máa kú bó o bá lọ́kọ o máa kú bó o lọ́kọ o máa kú tó o bá wá bímọ o máa kú tó o bá bímọ o máa kú tó o bá tún wá bímọ ọmọ ló máa tún sin ẹ́ kí ló ṣú ọ̀ láyé yìí ikú òun nìkan ni tá a bá wá rántí ikú kò yẹ ká máa ṣe nǹkan burúkú màá wá fi ọ̀rọ̀ bàbá mi Aláàfin ikú bàbá yèyé kábíyèsí ọba ńlá ọba tí fọba jẹ ọ̀ọ́ni ìrìṣà síjú adé bàbá ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín màá fi ṣàpèjúwe fún yín àwọn bàbá méjèèjì dálé ni wọ́n ti lọ kí la wá ń bá ká ìtàn wọn wà lẹ́dọ̀ọ́la ìtàn wọn ò lè parẹ́ mo máa ń tẹnu mọ́ àwọn èèyàn rò pé mo ń ṣeré in 150 years another dimension kò sẹ́ni tó bá gbogbo ẹ̀dẹ̀ ń wo gbogbo ala ti lọ kódà ọmọ tó bá bílẹ̀ nìkan ò lè dìgbà yẹn àtọ́lọ́hún ó lè lo 150 o gbogbo ẹ̀ tajọ́ sọ̀rọ̀ yìí in another 100 lọ́nà ó ti pọ̀ jù ìgbà 50 years gan lójú ẹni tó lè tún lo another 50 fún ọjọ́ orí ẹ̀ in 150 years ó ti di another ayé ti ṣe kíní ó ti tún di òbírípo ayé yẹn ti yí padà kí la wá ń bá ká ọ̀rọ̀ tí mo wá ní mo ní advice ẹ bá mi screenshot kínní mo ní advice fún ẹ̀yin ìyá mi ẹ̀yin obìnrin advice tí mo ní mo kàn fẹ́ kí ẹ mọ kínní kan nǹkan táwọn ìyá wa ń ṣe tí àwọn ìyá wa fi wà nílé ọkọ wọn dọ̀la respect tó ń fún àwọn bàbá wa ẹ̀yin obìnrin ìsìn ẹ̀ ń fún àwọn ọkọ mi bẹ́ẹ̀ o kò báyàwó tèmi wí o bó ṣe wà yẹn tó bá máa fún mi lóúnjẹ pàtí gan máa kúnlẹ̀ ni bó dẹ̀ ṣe ń lé nìyẹn kò rójú èèyàn kankan kò tún ṣọmọ ìlú òkè o èkó náà bí sí o ó kàn jáwọn fámílì ní ọmọ Ìbàdàn tí àwọn obìnrin bá ti wá wà tẹ́ ẹ bá ti fẹ́ni tó jù yín lọ ní tó sì ti máa ń fa nǹkan tí ọkùnrin ò láìkì ọkùnrin fẹ́ kí ìyàwó òun kó respect òun bẹ́ẹ̀ ni níjọ́ tí mo ti délé ayé tí ìyá mi tó fi kú tí stepfather mi tó fi kú mi ò rí kí màá mi lo hó fún ọkọ ẹ̀ rí ṣe rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ sọ ayédáyé ọ̀làjú tẹ́ ẹ máa ń là á mọ́ ọkọ yín ìtorí ẹ̀ ní tó yẹ pé tíjà bá ti dé àti bú ọkọ yín ò ní le fún yín láti bú bọ̀ tó bá jẹ́ òun lo respect fún ò ní lè bú ọkọ ẹ ní àwò bọ̀ títorí pé ó ti ń ba sọ̀rọ̀ ẹ ní àwò yẹn ìjọ tó bá ṣe mistake báyìí èébú tó máa bú yẹn olọkùnrin yẹn máa mú dání ẹ̀yin ìyá wa ẹ pọ́n ọkọ yín lé tó bá lówó tí ò bá ní ẹ pọ́n ọkọ yín lé ọkọ wọ́n lóde o kò bẹ́ mi wí o torí mo níyàwó ńlé ìyàwó mi dé respect mi but ẹ̀yin ìyá wa tá a bá sọ wọ́n máa wòye pé ẹlòmíì lè máa wòye pé ó bá yẹ wù mí mo ṣe lè ṣílẹ̀ ó tọ́ ni tó bá ṣe wù ló ṣe lè ṣe lé ẹ̀ nǹkan tèmi máa gbà ọkùnrin mi ò lè gbà nǹkan tọkùnrin mi máa gbà obìnrin mi ò lè gbà kí ló dé tó yẹ pé tá a bá ti wá lọ́kọ ọkọ mi lè gbọ́ ọdún 10 ìmí lè gba 15 years lọ́wọ́ ẹ tẹ bá ti dórí bẹ́ẹ̀dì tẹ́ ń kó bora yín o lè pé lẹ́nìtìn tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ fi respect ẹ fi bá àwọn ọkọ yín sọ̀rọ̀ ìwé ẹ̀yin ọkọ náà ẹ fi respect ẹ fi bá ìyàwó yín sọ̀rọ̀ nígbà míì ẹ̀ẹ́dì tí bá ń sọ̀rọ̀ màá máa pè ìyàwó mi wá ní mọ́mì èmi tí mò ń pè ní mọ́mì mo mọ bọ̀tà àwọn ìyá wa wọn fẹ́ o tó bá ti pè wọ́n wá níwọ̀ ní mọ́mì wọn ò fẹ́ dàgbà àwọn ìyá wa sì ń bìlì pé àwọn sì kéré lọ́dọ̀ bàbá ni àwa náà dẹ kò sí bí ìyàwó àṣẹlẹ̀ wá dàgbà tó àwọn náà sì ń fojú ọmọdé yẹn wò ó torí ẹwà tá a fi fẹ́ lọ́dún náà lọ́hùn ẹwà yẹn wà ń bẹ̀ kò sí bó ṣe lè darúgbò wá máa rí ẹwà yẹn wà ń bẹ̀ ẹ fún ọkọ yín ní respect ọkọ ìwọ náà respect ìyàwó ẹ kì í ṣe pé ńgbà tó bá ráwọn ọ̀rẹ́ ìyàwó ẹ tẹjọ wà ń bì kan ló máa sọ̀rọ̀ sí ìyàwó ẹ ṣàkàṣàkà wàá kàn bá sọ̀rọ̀ ẹni àbí ẹ pọ́ mọ́ ọ̀dọ́ ni wàá bá sọ bẹ́ẹ̀ pé nítorí pé wọ́n ló ti jọkọ ṣe wàá mọ̀ pé obìnrin gan ti ń lówó jọkùnrin lọ́sìn obìnrin gan ti ń bọ́ ọkùnrin obìnrin òkàn lẹ́pọ̀n ń di ni ọkọ ìyàwó ẹ lè lówó ju ẹ lọ ẹ má ìyẹn ò ń ṣe ìkà rárá
àti kọ́ ni ọkọ ẹ̀ lè lówó ju ìyàwó lọ kò ń ṣèkà ìgbàgbọ́ wa ní Áfíríkà ní pé ọkùnrin ló gbọ́dọ̀ lówó ẹ rọ́ǹgì gan o ìgbà tẹ́mi náà délùú yìí ni mo mọ̀ o mi ò mọ̀ tẹ́lẹ̀ wàláì mi ò mọ̀ mo máa ń bìlí pé ọkùnrin àwa ló yẹ ká ṣe gbogbo ẹ̀ gbogbo àti mo délùú yìí ni pé mo rí pé yes excuse me nígbà míì báyìí owó tó ọkùnrin mi ń gbà owó tóbìnrin mi ń gbà ó dọ́bù owó ọkọ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ bọ̀ nítorí tẹ bá lóbìnrin yẹn tó múra dáadáa báyìí àwọn alọ́kọ̀ ẹ̀ ń tọ́jú ẹ̀ gan bó ṣe yẹ kó rí nìyẹn nítorí pé obìnrin yẹn ò ṣe gbéraga àmọ́ gbéraga àwọn obìnrin àti gbéraga ọkùnrin méjèèjì òun ló ń pa ẹlòmíì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fún respect ẹ fi respect ẹ fi fún àwọn ọkọ tẹ bá ń fẹ́ ó tẹlòmíì ń lò fọkọ ẹ̀ ó ti jẹ́ kí nǹkan bàjẹ́ tẹlòmíì ò mọ̀ bàbá alágbẹ́já nìyẹn mi ì fi lójú lẹ́yìn tèmi àtàlájà mi bá wà nù ilé tá bá dé ta kò ní bá mi sọ̀rọ̀ anyhow bọ́n torí pé a ti fààyè yẹn gbà á ẹni pé ìwọ tó bá ti ẹ̀yin ọkùnrin mo fẹ́ bá wí tó o bá ti níyàwó tó gbọdún bíi 10 15 lọ́wọ́ ẹ gba ọ̀rọ̀ hóhó yẹn màìdá tí bá ń bẹ ẹ̀sùn tá à ń dóra wa lọ́wọ́ o lè lówó yẹn fún mi tá a bá ti wà ń ta tó bá rí mi tó bá ń bá mi sọ̀rọ̀ o lè pè mí lórí aago sì kí n gbé sí spíkà ọ̀rẹ́ mi gan fẹ́ mọ̀ pé sọ́mọ gidi nìyàwó ẹ̀ báwọn ìyàwó ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí kíní yẹn òótọ́ ni pé ó yẹn ó normal ẹ má get me wrong but lọ́dọ̀ tèmi èmi bìlí pé kò dáa obìnrin mi báyìí tí ọkùnrin bàbá mi àfi ẹ jẹ́ ń ṣe sample pẹ̀lú èjì mi sì kí ta sọmọ 35 years 20 years ni mo gbà lọ́wọ́ ẹ̀ wàláhì mo tó bí lọ́mọ 20 years mo gbà ẹ̀ mo tó bí lọ́mọ tí n bá gba 15 gan mo tó bí lọ́mọ yes with my age tẹ́mi ò fi ń pamọ́ 55 years old lọ́dún yìí tí bá ta sí ọmọ 35 20 years mo gbà lọ́wọ́ ẹ̀ ọdún ọmọ 35 yẹn kéré àyọ ó sì máa da lójú tèmi èmi náà dẹ̀ sì máa yọ̀ǹgì lójú ẹ̀ kí wá ló fa àrífín wa ẹ má jà ríra wa fín kọ́ á ní ọkọ mi kí ló ṣe ẹ̀ kí ni nǹkan kókó bá sọ̀rọ̀ anyhow èmi kàn fi kún ni o ẹ mọ̀ pé mi ò ń sọ̀rọ̀ kí n má fọ̀rọ̀ kún. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro